ọ̀rọ̀ àṣẹ abá ogun ayé ẹ̀ wíjọ. Evangelist Isreal Oluwaseun Akinwande lọ́lọ́run ń lò lórí wákàtí ọ̀rọ̀ àṣẹ ní Kaftan Television Yorùbá Channel 132 gbogbo ọjọ́ ìsinmi bẹ̀rẹ̀ látagogo mẹ́rin àbọ̀ ọ̀rọ̀ àjáde àṣẹ àtẹ̀lé ọ̀rẹ́ wá gbà tú sílẹ̀ gbogbo ogun ọjọ́ pípẹ́ lọ́wọ́ ogun ayé lolúwa ṣẹ́gun wọn wákàtí ọ̀rọ̀ àṣẹ pẹ̀lú bàbá ọ̀rọ̀ àṣẹ bàbá ọba ayé ẹ̀rí jọ lórí Startimes ọ̀rẹ́ wá gbà tú sílẹ̀ Channel 132 lọ́wọ́ ogun ayé wọ́n pàdé Jésù Kristi wákàtí ọ̀rọ̀ àṣẹ ó máa bá ẹ ṣe tirẹ̀. bàbá ọba ayé ẹ̀rí jọ. Ẹ ó ìhó ayọ̀ sí Olúwa torí Olúwa tí ó tóbi ni títóbi rẹ̀ ó kò lákàwé ó kábíyèsí rẹ̀ ó bàbá. Ẹ ó ìhó ayọ̀ sí Olúwa torí Olúwa tí ó tóbi ni títóbi rẹ̀ ó kò lákàwé ó kábíyèsí rẹ̀ ó bàbá. Ẹ wo jẹ́ ká máa hó ìhó ayọ̀ sí Elédùmarè nítorí pé ó nìkan ni Olúwa tí ó tóbi bẹ́ẹ̀ dẹ̀rẹ́ tí tóbi ẹ̀ kò ní àkàwé. Eléyìí náà mo fi kí yín káàbọ̀ mo fi kí yín kó àmójúbà ètò wákàtí ọ̀rọ̀ àṣẹ ní ọ̀sán yìí lórí iléeṣẹ́ Kaftan Television Yorùbá tiyín. Orúkọ tèmi Ọlọ́runbájò bẹ́ẹ̀ dẹ̀rẹ́ bàbá wa nínú Olúwa ránṣẹ́ Ọlọ́run alààyè tí Ọlọ́run ń lò fún wákàtí ọ̀rọ̀ àṣẹ. Àjọdé sórí ètò ni àwọn náà ti wà ń kalẹ̀ wọ́n ti wà ń digbí. Ránṣẹ́ Ọlọ́run alààyè Evangelist Isreal Oluwaseun ọmọ Akinwande wọ́n bá pé Yorùbá máa ń sọ̀rọ̀ kan wọ́n ní tó bá péré akọni ó yẹ kéèyàn máa fi dà lálẹ̀ nítorí pé àwọn ìránṣẹ́ Ọlọ́run ìgbà ìkẹyìn yìí ọ̀kan gbòógì lára wọn náà ni wọ́n jẹ́. Bàbá wa ẹ káàbọ̀ sórí ètò sá ẹ̀rọ rasa Olúwa máa ṣàgbára yín dọ̀tun láṣẹ Ọlọ́run ọba àdúrà yín àgbà àmín Jésù. mo gbàdúrà fún yín ní ọ̀sán yìí pé àánú máa fọhùn fún yín àmín Jésù. àánú Olúwa tó ga jù kábíyèsí lọ́sàn yìí lórúkọ Jésù ó máa wá yín rí àmín Jésù. mo gbàdúrà fún iléeṣẹ́ Kaftan ẹ̀ ní wálẹ̀ àmín Jésù. gbogbo ibi tí iléeṣẹ́ yìí dé àánú Olúwa máa fọhùn níbẹ̀ àmín Jésù. iléeṣẹ́ yìí ò ní jóná àmín Jésù. òkè òkè ló máa lọ àmín bẹ́ẹ̀ ló ṣe máa rí àmín. ẹ bá mi sọ fún ará ilé àti èrò ọ̀nà bẹ́ẹ̀ ni gbogbo èèyàn pátápátá ẹ jẹ́ ká jọ kórajọ pọ̀ lọ́sàn-án yìí torí wípé àánú kan wà tó ju àánú lọ àánú kan wà tó jẹ́ àánú lọ nítorí pé àánú Olúwa máa fọhùn lórí ayé ènìyàn kan àmín Jésù. gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí yìí lọ́sàn yìí mo bẹ̀ Jésù àánú Olúwa tó ga jù lórúkọ Jésù ó máa wá ayé yín rí àmín Jésù. ẹ wo ẹ pé gbogbo àwọn èèyàn káàkiri pé a ti wà ní wákàtí ọ̀rọ̀ àṣẹ bẹ́ẹ̀ ni èyí ni àkókò tí Ọlọ́run máa ń fọhùn agbára oh yes. nítorí ìwé mímọ́ nínú ìwé Psalm 107:20 ó ní ó rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn lára dá. ọ̀rọ̀ ní nípasẹ̀ ọ̀rọ̀ la dá ayé bẹ́ẹ̀ ni òun dẹ̀ ní ọ̀rọ̀ gbẹ́nu ọmọ ènìyàn fọ́hùn àṣẹ lélẹ́yìí lọ́sàn yìí àṣẹ ni o. àánú tí ayé yín nílò àánú ó máa ń mú ìrànwọ́ wá bẹ́ẹ̀ ni sà. àánú ó máa ń mú ìgbéga wá oh yes. àánú ó máa ń mú àṣeyọrí wá bẹ́ẹ̀ ni èèyàn kan rí àmì ṣe níbi tó ti ń wò mí lọ́sàn yìí àánú Olúwa kó wá ayé yín rí àmín Jésù. ohun tí mo fẹ́ sáré sọ̀rọ̀ lórí ẹ̀ díẹ̀ yes sir. ká tó wá gbàdúrà Ọlọ́run sọ fún mi wípé ayé àwọn ènìyàn nílò àdúrà nítorí pé ayé ogun la wà báyìí ń sìn Bíbélì dẹ̀ sọ pé ńgbà tó bá di òpin ayé oríṣiríṣi ìdojúkọ inú ayé ti kún fún ìdojúkọ oríṣiríṣi ọ̀nà tá a dẹ̀ lè gbà borí ogun ayé yìí nísìnyí àdúrà ẹni tó lè gba àdúrà lálágbára oh yes. kò sí agbára kan nínú ènìyàn bí kò ń ṣe ohun tó dẹ̀ mú kádùá tètè gbà òun mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ yìí òun ni àánú èèyàn kan yà àmì ṣe lọ́sàn yìí àánú tí ayé rẹ nílò láti mú ẹ kúrò nínú kòtò tí ayé jù ẹ́ sí tó o bá
ti ṣàmì lọ́sàn ó yá rí àánú yẹn gbà. Àmín Jésù. ohun kí mò ń sọ lórí ẹ̀ ni pé Yes, sir. àánú Ọlọ́run. Àánú Ọlọ́run. àánú Ọlọ́run. Àánú Ọlọ́run. that means pé Ọlọ́run ló ní àánú lọ́wọ́. Bẹ́ẹ̀ni o. nínú ìwé Ephesians 2:4. Ee, Ephesians 2:4 ìwé Éfésù. Orí kejì ẹsẹ̀ kẹrin. Kí ni nǹkan tó sọ mẹ́? Ó jẹ́ kó yé wa pé Ọlọ́run pọ̀ nínú àánú lọ́pọ̀lọpọ̀. nínú àánú. Ẹ bá mi kà á, kí ni nǹkan tó sọ mẹ́ yẹn? Yes, sir. Ìwé Éfésù orí kejì ẹsẹ̀ ẹsẹ̀ kẹrin. Ó Ṣùgbọ́n ní ṣùgbọ́n Ọlọ́run ẹni tí ń ṣe ọlọ́rọ̀ lé àánú. ẹgbọ́n ohun tó sọ mẹ́ yẹn, Ọlọ́run ṣe ọlọ́rọ̀ ní àánú. Nítorí ìfẹ́ ńlá rẹ̀ tí ó ti fi fẹ́ wa. Nítorí wípé mi ò fẹ́ mọ ohun tó o ti lè ṣe, mi ò fẹ́ mọ bí tó o là kọjá, mi ò fẹ́ mọ bóyá irú iṣẹ́ ọwọ́ ẹ̀ tó ń ṣe, mi ò fẹ́ mọ inú òkùnkùn tó wà, mi ò fẹ́ mọ inú ẹgbẹ́ tó wà, mi ò fẹ́ mọ bí tó wà tẹ́lẹ̀. Ṣùgbọ́n gbogbo ohun tí ọ̀rọ̀ Olúwa sọ láàárọ̀ ó ní Ọlọ́run ẹni tó kún nínú ọrọ̀ fún àánú, ó dẹ̀ fi ìfẹ́ ńlẹ̀, ó ní ìfẹ́ èmi àti ẹ. Tó bá ti ṣàmì lọ́sàn yìí lórúkọ Jésù ó yá lọ rí àánú gbà. Àmín Jésù. Yes, sir. Màmá kan wò mí báyìí. Ohun tọ́lọ́run dẹ̀ ń sọ fún mi ni pé ó ti ń wò pé ṣé òun sì lè méèkì ẹ̀ mọ́ báyìí, ṣé òun sì lè dìde báyìí nítorí ìlàkọjá tó ti là kọjá, nítorí àwọn ìgbésẹ̀ kan tó o ti gbé sẹ́yìn. Ó ti wá ń wò pé ṣé Ọlọ́run sì lè gbóhùn ẹ̀ báyìí. Ohun kan tó o nílò láti ṣe ni pé tó o bá ti ronúpìwàdà tó o jẹ́wọ́ Jésù ní Olúwa àti Olùgbàlà, ó kún fún àánú, ó ní ọrọ̀ nínú àánú. Tó bá rí bẹ́ẹ̀ nítorí pé ìfẹ́ tó fẹ́ Olúwa fẹ́ èmi àti ẹ ní ìfẹ́ gidi. Tó bá rí bẹ́ẹ̀ lọ́sọ̀ yìí lórúkọ Jésù àánú Olúwa kó fọ̀wọ̀n fún ẹ. Àmín Jésù. Kí ni nǹkan tó sọ mẹ́? Àánú Olúwa fọ̀hùn. Nígbà tí àwa ti kú. Nígbà tí àwa ti kú. Nítorí ìrékọjá wa. Nítorí ẹgbọ́ number 1 wọ́n ní nígbà tí àwa ti kú. Number 2 nítorí ìrékọjá wa. Ó sọ wá di ààyè pẹ̀lú Kristi. Ó sọ wá di ààyè pẹ̀lú Kristi. Àánú ló fọ̀hùn ní ẹ̀. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa lọ́sàn yìí. Kí lohun tí ayé ti pamọ́ ẹ lọ́wọ́? Ìgbésẹ̀ wo àbíbo ló gbà tí ó wá dàbí ohun tó ti ń fọ̀hùn rẹ tí ò fọ̀hùn rẹ ní ayé rẹ mọ́? Mo bẹ̀ Jésù lọ́sàn yìí. Àánú Olúwa ó yẹ kó gbé ẹ dìde. Àmín Jésù. Ẹlòmíì ti kọ́lé 5, ó ti kọ́lé 6, ó ti ṣe rere, ó ti wá ṣe àṣìṣe, ó ti ṣàṣìṣe kọjá. Ẹlòmíì ìgbéraga ti gbé wá, ó ti fà wálẹ̀. Ẹlòmíì láì kíyèsára, ó ti jẹ́ ọ̀tá ti wọnú ayé, ó ti bàrìn àjò ayé ẹ̀jẹ̀. Ọlọ́run sọ fún ẹ pé lọ́sàn yìí àánú máa gbé ẹ dìde. Àmín Jésù. Ẹgbọ́n tó sọ wọ́n ní nítorí pé nígbà tí àwa ti kú, nígbà tí ohun tó dáwọ́lé tó ti ń fọ̀hún rẹ tẹ́lẹ̀ tó ti wá kú, ó wá ní pé nígbà tí ìrékọjá ní pé ohun tó ti ṣe kọjá tó wá dàbí pé kò sí èsì pé ò mọ̀ ṣe mọ́. Ọmọ ẹlẹ́ran tó wá ń jẹ gungun káàkiri, ọmọ aláṣọ tó wá di pé àkísà ló ń wọ̀ káàkiri. Ẹ gbọ́ ohùn Olúwa lọ́sàn yìí nítorí pé àánú Olúwa fẹ́ gbé ẹ dìde padà. Tó o bá ti ṣàmì àánú Olúwa máa gbé ẹ dìde. Àmín Jésù. Gbogbo nǹkan tó ti kú látòrí títí dé ìtẹ̀lẹ́sẹ̀. Èèyàn kọ́kọ́ pariwo àánú Olúwa. Àánú Olúwa. Àṣẹ jáde lọ́sàn yìí, àánú Olúwa kó wá ayé rẹ rí. Àmín Jésù. Àánú Olúwa kò sí ẹni tí Olúwa ò lè ṣàánú fún. Nítorí pé ó kún nínú ọrọ̀ ní àánú. Ó dẹ̀ dúró pé ó ní ìfẹ́ èmi àti ẹ. Kò sóhun tó lè là kọjá. Kò sí bí ìṣòro yẹn ṣe lè tó. Kò sí bí ohun tó ń ṣẹlẹ̀ sí ẹ ṣe lè lágbára tó. Àánú Olúwa tó bá ti wá ayé èèyàn rí, ẹni tó ti sọnù á di àwárí. Tí àánú Olúwa bá ti wá ayé èèyàn rí, ohun táyé ti ní pé kò lè ṣeé ṣe á di ṣíṣe. Mo fọhùn nínú agbára Ọlọ́run lọ́sàn yìí. Kí ni ohun tí ayé ti dáwọ́ nínú ayé rẹ? Kí ni ohun tí ayé ti dá dúró nínú ayé rẹ? Tó o bá ti ṣàmì àánú Olúwa kó wá ẹ rí. Àmín Jésù. Àánú Olúwa
Yes, sir. ó jẹ́ ohun tó ṣe pàtàkì Ó nínú ṣe ayé ẹ̀dá kókó. ènìyàn. Àánú Olúwa ó jẹ́ ohun tí ó ń ran ẹ̀dá lọ́wọ́. Oh, yes. Nígbà tí ìrànwọ́ ènìyàn bá pín, Eh. àánú Olúwa máa wáyàn Ó rí. máa fọhùn. Mo fọhùn sí ayé èèyàn mẹ́jọ. Kábíyèsí o. Ẹ̀yin mẹ́jọ tẹ́ ẹ lè ṣàmì dáadáa. O. Ní kí wákàtí mẹ́jọ tó pé báyìí. Lórúkọ Àánú Olúwa kó Jésù. wá ayé rẹ rí. Àmín Jésù. Wọ́n ní àánú Olúwa kó wá ayé rẹ rí. Àmín Jésù. Nínú ìwé Psalm 136, ó sọ nǹkan kan bẹ̀yẹn, ó ní Psalm àánú Olúwa ó 136. dúró láéláé ni. Àánú Olúwa kò ní ìdíwọ̀n. Àánú Olúwa kò ṣe kí ni? Kò ní ìdíwọ̀n. Kò lódiwọ̀n. Láéláé ni forever. Kò ní táìmù kan pé àkókò kan ni àánú Olúwa máa ṣiṣẹ́ dé. Kò ní táìmù kan pé ìgbà kan ni àánú Olúwa. Nítorí tí àánú rẹ̀ tó ṣe kí ni? Tó Ó dúró. dúró láé. Ẹgbọ́n ẹ bá mi kà á Ó ní ẹ fi ọpẹ́ fún Olúwa. ẹ fi ọpẹ́ fún Olúwa. Nítorí tí ó ṣeun. Ẹgẹrẹbọ, nítorí tí ó ṣeun. Nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Àánú Olúwa dúró láéláé. Kábíyèsí o. Gbogbo ìgbà àánú rẹ̀ wà. Ní dúró. àárọ̀, ní ọ̀sán, ní alẹ́, gbogbo wákàtí, ní gbogbo ọjọ́, ní gbogbo oṣù, ní gbogbo ọdún, Bẹ́ẹ̀ni. ní gbogbo àkókò, gbogbo ìgbà ni àánú Olúwa dúró láéláé. Àánú Olúwa dúró Mo sọ láéláé. tẹ́lẹ̀ sí ayé ẹ̀yin tẹ́ ń wò mí lọ́sàn yìí. Yes. Àánú Olúwa tó dúró láéláé ní gbogbo ìgbà, ní gbogbo wákàtí, ní gbogbo Yes, ọjọ́. Lord. Tó o bá ti ṣàmì, ó yẹ kó máa bá ayé rẹ lò. Àmín Jésù. Èèyàn kọ́kọ́ pariwo àánú Olúwa. Àánú Olúwa. Ọ̀rọ̀ Olúwa Olóhun ó ṣàánú fáwọn tó ń wo ṣàánú. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n kò sí ẹni tí ó lè rí àánú gbà lọ́wọ́ Oh, Olúwa. yes. Nítorí pé àánú rẹ̀ dúró láéláé. Ẹ bá mi Ó ka dúró nǹkan tó sọ ní verse 2 yẹn. Jésù. Ẹ fi ọpẹ́ fún Ọlọ́run àwọn Ó ọlọ́run. ní ẹ gbọ́, òun ní Ọlọ́run àwọn ọlọ́run, òun ní Olúwa àwọn olúwa. Ta ni Olúwa nígbà tí Olúwa ń bẹ? Ee. Ta ló pèrè ẹ̀ ní Ọlọ́run kékeré nígbà tí Kò Ọlọ́run sí, àgbàlagbà kò wà? sí, bẹ́ẹ̀ni. Arúgbó ọjọ́ ni àdàgbà má tẹ̀pá. Ee. Ọ̀gbẹ́nu ọmọ ènìyàn fọ́hùn. Bẹ́ẹ̀ni. Ọba mi tó jẹ́ ọba lọ. Kábíyèsí. Òun ni ọba lánàá, òun ni ọba lónìí. Òun ni Olódùmarè. ọba títí ayérayé. Oh, yes. Ewé kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Ee. Ọ̀pẹ l'Amẹ́ríkà, wọ́n ń pè ní Saudi, wọ́n ń pè ní Bẹ́ẹ̀ni. wákàtí kan náà tó ń pè ó dẹ̀ ń dá gbogbo ènìyàn Oh, lóhùn. yes. Ẹ gbọ́ ohùn Olúwa lọ́sọ̀ yìí. Àánú Olúwa tó ju gbogbo àánú lọ. Yes. Ẹ̀yin tẹ́ rí àmì ṣe, àánú Olúwa kó wá ayé rí. Àmín Jésù. Ó ní Olúwa Ẹ fi àwọn ọpẹ́ fún Olúwa. Ọlọ́run àwọn Ọlọ́run ọlọ́run. àwọn ọlọ́run. Nítorí tí àánú rẹ̀ dúró Nítorí tí láéláé. àánú rẹ̀ dúró Ẹ láéláé. fi ọpẹ́ fún Olúwa àwọn Ẹ fi olúwa. ọpẹ́ fún Olúwa àwọn olúwa. Nítorí tí àánú rẹ̀ dúró Nítorí tí láéláé. àánú rẹ̀ dúró láéláé. Tí òun nìkan Òun nìkan. tí í ṣe iṣẹ́ ìyanu Ó ńlá. ẹ gbọ́ gbogbo ẹ̀yin tí ayé yín nílò iṣẹ́ ìyanu. Ní bákà Ẹ sàtà gbọ́ ọ̀rọ̀ Olúwa yàyà. lọ́sọ̀yọ̀ iṣẹ́ ìyanu ńlá. Àánú Olúwa máa wà fún yín. Àmín Jésù. Nítorí pé òun nìkan ló ń ṣiṣẹ́ ìyanu ńlá. Iṣẹ́ ìyanu ńlá. Ọlọ́run nìkan ló ní àánú tó fi ń ṣiṣẹ́ ìyanu ńlá. Ee, lè Ẹni má tá a yà rò pé kí kó lè yàrá pàgọ́ sátàdá tó yàrá wà. kọ́lé alárinrin. Jésù Ẹ Kristu. gbọ́ eléyìí lọ́sọ̀ yìí o. Gbogbo ibi tí ìrètí ti pín fún ẹ. Oh, yes. Gbogbo ibi tó rò pé o ò lè dé láyé mọ́. Yes, Lord. Ohun tó rò pé o ò lè gbéṣẹ́ láyé mọ́. Mo sọ tẹ́lẹ̀ sí ayé rẹ lọ́sọ̀ yìí. Àánú Olúwa kó ṣe fún ẹ. Àmín Jésù. Bàbá kan wò mí bẹ̀ yẹn. O ti ń wò ó pé bó ṣe máa bá kú ni. Ee. Gbọ́ ọ̀rọ̀ Olúwa lọ́sàn yìí o. Àánú Olúwa máa yí ìpè rẹ padà. Oh, yes. Àánú Olúwa máa yí ìgbà rẹ padà. Oh, yes. Àánú Olúwa máa yí ohun gbogbo padà nínú ayé Yes, rẹ. Lord. Nítorí pé òun ni Olúwa àwọn Àwọn olúwa. olúwa. Ó ní àánú lọ́pọ̀lọpọ̀. Kábíyèsí. Àánú rẹ̀ pọ̀ lọ́pọ̀lọpọ̀. Ó pọ̀ Kò sẹ́ni tí rẹpẹtẹ. ó lè ṣàánú fún. Ee. Èèyàn kọ́kọ́ pariwo àánú Olúwa. Àánú Olúwa. Pariwo àánú Olúwa. Àánú Olúwa. Ọlọ́run kún fún àánú Ó lọ́pọ̀lọpọ̀. kún fún àánú. Ó kún fún àánú lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ni. Nínú ìwé Matthew chapter 15. Matthew Ìṣẹ̀lẹ̀ kan 15. bẹ́ẹ̀ni ta lẹni tí Olúwa ń ṣàánú fún. Ee. Kò sẹ́ni tó lúwo ò lè ṣàánú fún. Ee. Olóhùn ó ṣàánú fáwọn tó ń wo ṣàánú fún. Ṣàánú fún. Ẹni tó bá ké pé ó rí àánú gbà lọ́dọ̀ ẹ̀. Matthew orí Ohun tó nílò kẹẹ̀dógún. bẹ́ẹ̀ni 15. Ohun tó ṣáà nílò ni wípé kó o ké pé Ee. ké pé Olúwa tó o bá ti ké pé wàá rí àánú from verse 21. Ẹsẹ̀ Ọmọbìnrin kọkànlélógún. arábìnrin kan ló wà ń bẹ̀ kí ló ṣẹlẹ̀ arábìnrin Ẹsẹ̀ Kénáánì kọkànlélógún. bẹ́ẹ̀ ni from verse 21 arábìnrin Kénáánì. Jésù ti ibẹ̀ kúrò. Jésù ti bì kan kú ó tún lọ Ó sí sì ilé lọ sí padà. agbègbè tirẹ̀ Ó ń òun lọ sí- Sídónì. ó ń lọ sí ìlú tó ń pè ní Sídíónì. Ti wo. Ẹ gbọ́ ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn o.
ọmọbìnrin kan ará Kénáánì ti ẹ̀kún náà wá. ará Kénáánì ẹni àwọn tó ti pa wọn bìlífù nù wọn wọ́n ti wò ó pé àwọn kèfèrí lélẹ́yìí àwọn eléyìí ò tọ́ sí àánú àwọn eléyìí ò tọ́ sí ìrànwọ́ ohun wọn ló ti fọ́ sí ayé rẹ pé àánú ò tọ́ sí ẹ ohun wọn ló ti fọ́ sí ayé rẹ pé ìrànwọ́ ò tọ́ sí ẹ tó o bá ti ṣàmì lọ́sọ̀ yìí Jésù Olúwa máa ṣàánú fún ẹ. Àmín Jésù. Kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn? Ó sì kígbe pé. Ó kígbe pé Jésù. Wípé. Jésù. Olúwa. Olúwa. Ìwọ ọmọ Dáfídì. Ọmọ Dáfídì. Ṣàánú fún mi. Ṣàánú fún mi. Ọmọbìnrin mi ní ẹ̀mí èṣù. Ẹgbọ́n ọmọbìnrin ọmọ ẹ̀ tó bí ó ní ẹ̀mí èṣù. Ó ń dà lóró gidigidi. Ó máa gbé sọ́lẹ̀. Ẹ̀mí wárápá ẹ̀mí èṣù tó bá ti gbé báyìí ó máa gbé sọ́lẹ̀ láàrin gbangba láàrin àwọn èèyàn ó ń dojú tì káàkiri láàrin ẹgbẹ́ ó ń dojú tì káàkiri ṣùgbọ́n ọjọ́ yẹn ó pàdé Jésù ó wá ìṣẹ̀lẹ̀ kó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn kí ló ń tó ṣẹlẹ̀ ń bẹ̀ bá mi kà. Ẹsẹ̀ 23 ó ní ṣùgbọ́n kò sì dá a lóhùn ọ̀rọ̀ kan. Jésù ò dá gbogbo bí obìnrin yẹn tó ṣe ń pariwo tó ń sunkún tó ń pariwo tẹ̀lé wọn lẹ́yìn Jésù ọmọ Dáfídì ó dẹ̀ ṣàánú fún mi gbọ́ tèmi ìṣòro yìí pọ̀ ogun yìí pọ̀ Sátánì ń dojú tì òun ọmọ yìí ń dojú tì òun wá nǹkan kan ṣe Jésù ò fọ́ wọn. Jésù ò dá lóhùn. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì wá. Àwọn ọmọ ẹ̀yìn Jésù wá sọ fún wípé. Wọ́n bẹ̀ ẹ́. Bàbá wípé. wàá lọ́mọbìnrin ti pọ̀jù. Rán ọ lọ kúrò níwájú. Ọ̀dẹ̀ jẹ́ ká lè dànù. Nítorí ó ń kígbe tọ̀ wá lẹ́yìn. Bó ṣe ń pariwo tọ̀ wá lẹ́yìn yìí mi o àwọn ò fẹ́ àwọn òkú mọ̀ wọ́n ti wò ó pé ọmọbìnrin Mídíánì kò nílò àánú nítorí pé àwọn tí Jésù ń wá àwọn special people àwọn olówó àwọn ọlọ́lá àwọn ọlọ́rọ̀ wọ́n wò ó pé Jésù kò tọ́ fún àánú jẹ́ ká lè dànù jẹ́ ká lè dànù níbo ni wọ́n ti gàn ẹ́ Jésù Kristi. Níbo ni wọ́n ti gàn ẹ́ níbo ni wọ́n ti tẹ́ḿbẹ́lú ẹ̀ níbo ló ti wò ó pé o tó nǹkan tó ti wá wò ó pé o ò ṣe é fọ̀rọ̀ lọ tó o bá ti gbà tó o bá ti ṣàmì tó lé lọ́sọ̀ yìí àánú Olúwa máa gbé ẹ débi gíga ẹgbẹ́ eléyìí o àánú Olúwa ó máa fún ẹ lọ́rọ̀ sọ àwọn ibì kan wà téèyàn ò ti lè sọ̀rọ̀ nítorí pé kò lẹ́nu ọ̀rọ̀ àwọn ìgbésẹ̀ kan wà téèyàn ò lè gbé nítorí pé kò lè ṣe kò mọ̀yàn ẹ̀gbọ́n ó ní mi ò léèyàn fagbára rẹ̀ wọ̀n Jésù o mi ò léèyàn fagbára rẹ̀ wọ̀n. ó léèyàn ṣùgbọ́n Olólùwà ilẹ̀kùn ó àánú. léèyàn ṣùgbọ́n ó ní Jésù mo pàṣẹ lọ́sọ̀ yìí o lórúkọ gbogbo ẹ̀yin tẹ́rí àmì ṣe àánú tó máa sọ ẹ́ di èèyàn lórí ilẹ̀ àánú tó máa sọ ẹ́ dẹ́ni pàtàkì lórí ilẹ̀ àánú tó máa gbé ẹ débi gíga àánú tó máa sọ ẹ́ dọlọ́rọ̀ tó o bá ti ṣàmì ó yá kó bá a pàdé. Àmín Jésù. Àwọn ọmọ ẹ̀yìn sọ fún Jésù pé fún wa láṣẹ jẹ́ ká lé dànù. Ariwo òṣì tó ń pa tẹ̀lé wa yìí ti sú wa. Èwo ni Jésù ṣàánú fún mi? Ṣé wà láàánú tọ́ sí ni? Àánú ò tọ́ sí Jésù jẹ́ ká lé dànù. Kí ló tí Jésù fi dá wọn lóhùn bẹ̀? Ṣùgbọ́n ó dáhùn wípé. Jésù dá wọn lóhùn wípé. A kò rán mi. A ò rán mi o. Bí kò ṣe sí àwọn àgùntàn ilẹ̀ Ísírẹ́lì tí ó nù. Àwọn àgùntàn Ísírẹ́lì tó nù, òun ni a rán mi sí. Ó tún sọ mí kan ó ní dókítà ò wà fún ẹni tó tààrẹ ẹ̀yà ẹni tí ààrẹ ò yá ni dókítà wà ó tún sọ mí kan bẹ̀ ṣùgbọ́n níbí fún ọmọbìnrin fáwọn ọmọ ìyẹn ó ní àwọn àgùntàn Ísírẹ́lì àwọn tó ní ìdí ìrànwọ́ àwọn tó ní ìdí àánú àwọn làárọ̀ èmi àti ẹ tó ń wò mí lọ́sọ̀ yìí ẹ gbọ́ ohùn Olúwa Jésù Olúwa ó máa dẹ ẹ lóhùn. Àmín Jésù. Kí ló ṣẹlẹ̀ nítorí àkókò? Nígbà náà ni ó wá ó sì tẹríba fún un wípé. Ọmọbìnrin yẹn pẹ̀lú gbogbo bó ṣe lé tó ó tún sáré tọ̀ Jésù ó wá tẹríba ó wá fa ẹsẹ̀ oníwo bó o bá dá mi lóhùn mi ò ní jẹ́ ó lọ ó wá sọ̀rọ̀ ẹ̀ di takuọ́lọ́jì àwọn ìṣòro kan wà àwọn ogun kan wà tó jẹ́ pé téèyàn bá ti fẹ́ ẹsẹ̀ tó bá wà ní lónìí òní gángan ni kò ń dọ̀la o òní gángan lolúwa gbọ́dọ̀ wọ̀ mo sọ tẹ́lẹ̀ sí ayé àwọn 2000 tó ní àmì ṣe èmi ò fẹ́ mọ ọdún tó ti wà nínú ogun àti ìṣòro yẹn èmi ò fẹ́ mọ ọdún tó ti ń là kọjá tó ti ń mánéjì ẹ̀ àṣẹ jáde lọ́sọ̀ yìí o àánú Olúwa ó máa gbé ẹ jáde. Àmín Jésù. Ọmọbìnrin yẹn ó takú ti Jésù. Ó takú ti Jésù.
nígbà tí Jésù ní pé ó tẹríba fún wípé ó tẹríba fún pé ó wí fún pé Olúwa ràn mí lọ́wọ́ mo ní ìrànwọ́ ẹni. ṣùgbọ́n ó dáhùn wípé ó dá lóhùn wípé kò tọ́ kí a mú àkàrà àwọn ọmọ kò tọ́ kí a má àkàrà àwọn ọmọ òun kí a fún ajá ká fún ajá. ó sì wí bẹ́ẹ̀ pé ó sọ ara ẹ̀ di ó sọ ara ẹ̀ di bẹ́ẹ̀ ó sọ ara ẹ̀ di ajá ó sọ ara ẹ̀ di ajá ó wò pé ìwọ òótọ́ ó lè máa wò pé òun ò tọ́ fún àánú o ṣùgbọ́n òótọ́ ni pé kò tọ́ ká mú àkàrà ọmọ ká fún ajá òun lè jẹ ajá o kí ni nǹkan tó wá sọ mẹ́rin. ó sì wí pé ó wí pé bẹ́ẹ̀ ni òótọ́ ni o Olúwa èmi mọ̀ pé ajá àwọn ajá a máa jẹ nínú eérú tí orí tábìlì Olúwa wọn bọ́ sílẹ̀. tó bọ́lẹ̀ látòrí tábìlì tí àwọn ọmọ ń jẹ ajá a máa jẹ níbẹ̀. ó túmọ̀ sí wípé Olúwa eérú tó bọ́lẹ̀ yẹn nínú àánú rẹ̀ mo sì lè rí níbẹ̀. ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ló sọ yìí o kí lóhun tó sọnù lọ́wọ́ ẹ̀ kí ni ayé ti gbà lọ́wọ́ ẹ̀ kí ni ogun tí ayé gbélé ẹ lọ́wọ́ bó o bá ti ṣàmì àánú Olúwa kó yí ayé rẹ padà. Àmín Jésù. ó ní kò tọ́ Jésù wá dá olóhùn pé ó dá àwọn ọmọ ẹ̀yìn gan tó ń tẹ̀lé lẹ́yìn ó wá fèsì ó ní èmi ò rí irú ìgbàgbọ́ bí irú nígbà náà ni Jésù dáhùn ó wí fún un pé Jésù dá wọn lóhùn ó wí pé obìnrin yìí ìwọ obìnrin yìí o ìgbàgbọ́ ńlá rẹ ìgbàgbọ́ ńlá ló ní tirẹ̀ ní tiẹ̀ o kí ó rí fún ọ ní kíákíá gẹ́gẹ́ bí ìwọ ti ń fẹ́ nítorí pé àánú ló béèrè fún ó ní kíákíá kó rí fún ẹ gẹ́gẹ́ bí ìwọ ti ń fẹ́ Bíbélì wá wípé lẹ́sẹ̀ kan náà a sì mú ọmọbìnrin náà lára dá ní wákàtí kan náà. ọmọbìnrin yẹn ò sí ń bẹ̀ o ọmọ ẹ̀ tí ẹ̀mí èṣù tó ń gbénú ẹ̀ kò sí ń bẹ̀ o ṣùgbọ́n ní wákàtí kan náà tí Jésù Olúwa fọhùn a sì mú ọmọbìnrin yẹn lára dá ẹ gbọ́ ohùn Olúwa lọ́sọ̀ yìí o àṣẹ jáde. Yes, Lord. ọdún wo ni ayé ti dá ẹ gúnlẹ̀. Kábíyèsí o. kí ni ayé fi dá ẹ dúró. kí ni ayé fi dá ẹ dúró. kí ni ohun tí ayé fi dá ìrìn àjò ayé rẹ ró. Olúwa o. mo bẹ̀ Jésù lọ́sọ̀ yìí. Jésù. àánú Olúwa kó wá ayé rẹ rí. Àmín Jésù. ayálàbọ̀ ṣàtàlì àbá. nígbà àánú Olúwa kó wá ayé rẹ rí. Àmín Jésù. kò ní mátà kò nílò ẹbí tó ti jáde. bẹ́ẹ̀ni. kò nílò ibi tó ti bí ẹ kò nílò ohun tó là kọjá kò nílò ibi tó wà kò nílò ìgbà tó wà ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ ní wípé àánú Olúwa ń fọhùn àánú yí ohun gbogbo padà àánú yí ọwọ́ padà àánú yí ìgbà padà àánú yí ọjọ́ padà kí lóhun tí ayé rẹ nílò láti yí padà kí ayé rẹ kó lè fọhùn rẹ mo bẹ̀ Jésù lọ́sàn-án yẹn àánú Olúwa kó yí padà. Ní Jésù. Torí àkókò wa. Yes sir. Mo ní àwọn èèyàn tí fẹ́ gbàdúrà fún. Àṣìlásìkò bí ìṣẹ́jú 5. Mo ní àwọn èèyàn tí fẹ́ gbàdúrà fún. Yes sir. Ṣùgbọ́n kí tó ń gbàdúrà. Ẹ̀yin náà gbọ́dọ̀ lè dìde nínú ara yín fúnra yín. Oh yes. Nínú ìwé Mark 10 torí àkókò wa máa kọ́ sọ. Mark 10 a bẹ̀rẹ̀ láti kà from verse 46 to 52. Wọ́n pe ọmọkùnrin kan ní Bartolome afọ́jú. Ó ti fọ́jú nínú ara ṣùgbọ́n kò fọ́jú nínú ẹ̀mí o. Àwọn èèyàn kan àwọn tó fọ́jú nínú ẹ̀mí ò lè rí àánú Olúwa. Oh yes. Ẹni tó fọ́jú nínú ẹ̀mí kò lè rí àánú gbà nítorí pé ẹni tí ojú ẹ̀ là nínú ẹ̀mí ọkàn ẹ̀ connect pẹ̀lú Ọlọ́run. Bẹ́ẹ̀ni. A mọ̀ pé yes Ọlọ́run kún fún àánú Ọlọ́run ló lè ṣe ohun gbogbo òun ni gbogbo agbára wà lọ́wọ́ ẹ̀. Bartolome afọ́jú ó ní etí ó ń gbọ́ràn ṣùgbọ́n ojú ni kò ní láti ríran. Ó gbọ́ pé Jésù Olúwa ń kọjá lọ. Èmi ń dàbò skátayaba. Bó ṣe ń kọjá lọ́sọ̀ yìí níbi tó wà Jésù wà ń bẹ̀. Ó ń kọjá lọ. Ìwọ nìkan ló nílò láti wà spiritual sensitive. Ló nílò láti tètè pé kó fọhùn lápẹ́ Jésù Olúwa ṣàánú fún mi. Jésù Olúwa ń kọjá lọ láàrin àwọn ènìyàn. Ó wá gbọ́ Jésù ń lọ báyìí. Òun fèsì báyìí. Ó wá ń pariwo Jésù ọmọ Dáfídì ṣàánú fún mi. Èrò dé yí bẹ́ẹ̀ ká àwọn èèyàn bá ní àwèrè lélẹ́yìn ni ṣòro pé Jésù wà fún ẹni ó wá ń pariwo ní gbẹ́nu ẹ̀ sọ̀hún ibi tí Jésù wà ní ibi tó ń pariwo
bó ṣe ń sọ fún pé kó gbẹnu sàn bẹ́ẹ̀ ló ń pariwo ó tún pariwo Jésù ọmọ Dáfídì ṣàánú fún mi. ní àárín ọ̀pọ̀ àwọn ènìyàn àwọn tó lójú àwọn tó létí tí wọ́n ń rí Jésù ò gbóhùn wọn o àwọn tó lójú àwọn tó létí tí wọ́n mọ position direction bíi tí Jésù wà Jésù ò rí tiwọn o ṣùgbọ́n afọ́jú tó wà láàárín ọ̀pọ̀ ènìyàn òun ni Jésù gbóhùn ẹ̀ èèyàn kan dáhùn àdúrà ìgá ó pariwo àmì àdúrà yìí lọ́sẹ̀ tá a wà yìí Jésù Olúwa máa gbóhùn ẹ̀ àmì Jésù ó pariwo lóhùn rárá Jésù ọmọ Dáfídì Jésù wá dúró ariwo ẹ̀ láàrin ọ̀pọ̀ ènìyàn ohùn ẹ̀ ni Jésù gbọ́ Jésù dúró Jésù ní èèyàn kan ń pè mí àwọn èèyàn ní láàrin ọ̀pọ̀ ènìyàn gbogbo èèyàn ló ń pè ẹ́ Jésù máa ṣe nǹkan tó ń ṣe lọ ó ní àní èèyàn kan ń pè mí specially èèyàn kan ń bẹ̀bẹ̀ fún àánú èèyàn kan ń bẹ̀bẹ̀ fún àánú Bíbélì sọ pé Jésù dá lóhùn ó bá rí Bátólómì afọ́jú ó ní èmi afọ́jú ni mí àánú ni mo nílò ṣàánú Jésù dẹ̀ sọ pé àánú yẹn òun Olúwa òun ẹ̀ láradá Bíbélì ni pé ẹni tó ti fọ́jú lọ́jọ́ tó ti pẹ́ ojú ẹ̀ dẹ̀ là àánú wá rí lọ́jọ́ yẹn ojú ẹ̀ dẹ̀ là mo bẹ̀ Jésù lọ́sọ̀ yẹn gbogbo ẹ̀yin tí ayé yín nílò àánú bó bá ti ṣàmì àánú Olúwa kó wá ẹ rí lọ́sẹ̀ yìí bó ṣe ń lọ ohun tí ò tọ́ sí ẹ ohun tí agbára ẹ ò tó ohun tí òye rẹ ò lè gbé mo bẹ̀ Jésù lọ́sọ̀ yìí àánú Olúwa kó gbélé ẹ lọ́wọ́ èèyàn kọ́kọ́ pariwo àánú mo bẹ̀ Jésù lọ́sọ̀ yìí o gbogbo ibi tó o bá ti kọjú sí lọ́sẹ̀ yìí ó yá lọ bá àánú Olúwa pàdé àánú Olúwa ó máa mú ojú rere wá àánú Olúwa ó máa mú ìrànwọ́ wá àánú Olúwa ó máa mú ìṣẹ́gun wá àánú Olúwa ó máa mú ìgbéga wá àánú Olúwa ó máa mú ìbùkún wá àánú Olúwa ó máa mú ìwòsàn wá mo bẹ̀ Jésù lọ́sọ̀ yìí kí lóhun tí ayé rẹ nílò gangan bó o bá ti ṣàánú tó bá ti ṣàmì àánú Olúwa kó ṣe é fún ẹ. Mi Jésù. Ṣáṣe lákòókò. Èèyàn kọ́kọ́ pariwo àánú. Ìṣẹ́jú méjì ló kù. Àánú. Kí ni ohun tó ń là kọjá? Kí ni ìṣòro? Kí ni ìṣòro tí ayé ẹ̀ ń là kọjá? Ohun gbogbo gbogbo ló ń jẹ ayé rẹ̀. Mo fẹ́ ní kíákíá báyìí. Bó bá jẹ́ pé o ṣàìsàn níbi tá àìsàn yẹn wà, gbé ọwọ́ síbẹ̀. Nǹkan tó ń là kọjá gangan, mo fẹ́ kó fi ọkọ ẹ síbẹ̀. O ti ń ṣiṣẹ́ iṣẹ́ yẹn wà lọ déédéé mọ́. Ayé wa dá iṣẹ́ yẹn dúró lọ́wọ́ ẹ lójijì. Àánú Olúwa fẹ́ fọhùn lọ́sọ̀ yìí. Àánú Olúwa fẹ́ fọhùn lọ́sọ̀ yìí. Mo bẹ̀ Jésù ẹni tó kú fún àánú ẹni tí àánú rẹ̀ dúró láéláé. Mẹ́líkà Báskàdáyà kí lóhun tí Sátánì ti gbà lọ́wọ́ ẹ̀ kí lóhun tó fi rọ́pò lọ́wọ́ rẹ̀. Mo bẹ̀ Jésù lọ́sọ̀ yìí o àánú Olúwa kó dá padà. Àmín Jésù. 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 Kí ni ohun tí ayé gbà lọ́wọ́ ẹ? Kí ni ohun tí ayé gbà lọ́wọ́ ẹ? Kí ni ohun tí ayé fi rọ́pò láyé rẹ? Mo bẹ̀ Jésù lọ́sọ̀ yìí o àánú Olúwa kó dá padà. Àmín Jésù. Gbogbo ohun tí ayé ti dá dúró gbogbo ayé tí ayé ti dàrú gbogbo ayé tí ayé ti fi òṣì àti ìṣẹ́ sí gbogbo ayé tí ayé fi àìsàn dá dúró mo bẹ̀ Jésù lọ́sọ̀ yìí o àánú Olúwa ó yá dá padà. Àmín Jésù. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Àmín. Ó ti di àṣẹ o. Bẹ́ẹ̀ ni. Ẹ bá sọ fún àwọn èèyàn pé ọjọ́ mẹ́jọ. Ó máa lágbára gan-an. Àánú. Ó máa fa kíkì. Àánú. Bẹ́ẹ̀ ni. Bó ṣe ń lọ lọ́sẹ̀ yìí o gbogbo ibi tó o bá ti dojú kọ àánú máa fọhùn fún ẹ. Àmín Jésù. Ohun tó ti ń lé lọ́dún tó ti pẹ́ lọ́jọ́ tó ti pẹ́ tí owó ẹ̀ ò tó lọ́sẹ̀ yìí àánú máa jẹ́ ó tó ẹ lọ́wọ́. Àmín Jésù. Gbogbo ibi tó o bá ti fẹsẹ̀ tẹ̀ gbogbo ire tó ń bẹ ní orí ilẹ̀ yẹn mo sọ tẹ́lẹ̀ pẹ̀lú agbára àṣẹ àánú Olúwa kó jẹ́ ó tó ẹ lọ́wọ́. Àmín Jésù. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Bẹ́ẹ̀ ni ó ti di àṣẹ kò yí padà. Jésù Olúwa wa àmín. Bàbá wa ẹ kú iṣẹ́ ìránṣẹ́. Gbogbo orin tí wọ́n ń kọ sí mi létí rẹ̀ wọ́n sọ pé òkè ńlá 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 ńlá
òkè wẹ́wẹ́, ìjì líle kò lè dúró níwájú rẹ̀. Ọlọ́run ẹ ti tóbi tó, ẹ tóbi Olúwa. Ẹ wo àánú ti bẹ̀rẹ̀ sí ní fọhùn nínú ilé ayé yín nìyẹn bí mo ti máa ń sọ fún wa. Ẹ jẹ́ ká máa fi àwọn àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá ní gbogbo aago 4:30 ní déédéé aago 4:30 lórí Kaftan Television Yorùbá Channel 132 ní gbogbo ọjọ́ ìsinmi kán má máa miss ẹ̀. Ẹ wo adúrú iṣẹ́ ìyanu tó tún ti ṣẹlẹ̀ lénìí. Mo bá yín yọ̀ gbogbo ẹ̀yin alábàápín tẹ̀ ti jẹ́ alábàápín lénìí. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ ti miss ètò yìí bóyá ẹ ṣẹ̀ṣẹ̀ ṣí móhùnmáwòrán yín ni. Ẹ lọ sí Kaftan Television Yorùbá ẹ ṣáàṣì fún Wákàtí Ọ̀rọ̀ Àṣẹ. Ẹ rí gbogbo àwọn tẹ̀ ti miss ẹ rí ń bẹ̀ lórí YouTube Kaftan Television Yorùbá. Kí ẹ tún wá máa gba agbára nìṣó nítorí pé àánú Ọlọ́run ó ti fọhùn nínú ayé yín náà nìyẹn. Bàbá wa gbogbo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí àwọn ará ilé máa pè yín sí àsìkò àti sáré. 080 33 60 71 04. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ó ti ń lọ lójú móhùnmáwòrán yín náà láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò. Ẹ pé bàbá wa fún ìtọ́ni fún ẹ̀bẹ̀ àdúrà tàbí gbogbo nǹkan tí ẹ bá fẹ́ bá wọn sọ pátápátá. Àwọn ni wọ́n máa gbé wọ́n sì máa dá yín lóhùn náà ni. Bàbá wa ọ̀rọ̀ àṣẹ èèyàn tó kù. Eléyìí di àṣẹ lọ́sàn-án ẹ̀. Gbogbo ohun tí ayé ti gbà lọ́wọ́ ẹ̀. Mo fọhùn àṣẹ lọ́sàn-án ẹ̀. Àánú Olúwa kó gbà fún ẹ padà. Mi Jésù. Ẹni tí ayé dá dúró, ó dá ìṣerere dúró lọ́wọ́ ẹ̀. Mo rán ọ̀rọ̀ Olúwa látòní ìlọ. Ó yá bẹ̀rẹ̀ ohun rere ní ṣíṣe. Mi Jésù. Bẹ́ẹ̀ ló ṣe máa. Àmín. Ó ti di àṣẹ kò yí padà. Jésù Olúwa wa. Àmín lórúkọ Jésù. Ọlọ́run bá jọ ní mo ń jẹ́ ká tún fẹ́ràn àtayọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Bàbá wa ẹja jọ máa jọ sọ̀rọ̀. Ọ̀rẹ́ wa gba tú sílẹ̀ lọ́wọ́ ogun ayé. Wákàtí ọ̀rọ̀ àṣẹ. Abá ogun ayé ẹ̀ wíjọ. Evangelist Isreal Oluwaseun Akinwande. Ọlọ́run ń lò lórí Wákàtí Ọ̀rọ̀ Àṣẹ ní Kaftan Television Yorùbá Channel 132 gbogbo ọjọ́ ìsinmi bẹ̀rẹ̀ látagogo 4:30 ọ̀rọ̀ àjáde àṣẹ àtẹ̀lé. Ọ̀rẹ́ wa gba tú sílẹ̀. Ọ̀rẹ́ wa gba tú sílẹ̀. Gbogbo ogun ọjọ́ pípẹ́ Lọ́wọ́ ogun ayé. l'Olúwa ṣẹ́gun wọn. Wákàtí Ọ̀rọ̀ Àṣẹ. Pẹ̀lú bá